lẹ́sẹ̀. Inni aralaka antaku. àfa yìí bàbá. Inni mo rí èmi aralaka antaku. Na minal ayati ala wajal. mo rí ọlẹ́ni tí ń kájú wáyé mina ayati ala ajal mo rí tán ẹni tí ń kájú wáyé ni ọ mo rí ọ àfa ni mo rí ọ ẹni tí ń kájú wáyé ni ọ. Wa'alam bi anna al-mawta laysa bighafilin amman ghafal. àfa yìí bàbá. wà lọ lè mọ̀ kí bí wọ́n bá gbàgbé kó kù yìí kó gbàgbé rẹ̀ pé wọ́n pa ọ́ la ilaha illallah. bí wọ́n bá gbàgbé pé one day ikọ́ gbàgbé ikú àgbàgbé one day fún wọn náà. ikọ́ gbàgbé yẹ ẹ̀yin gómìnà wọ́n bá gbàgbé one day ikọ́ gbàgbé yẹ ikú àgbàgbé. president wa tọ́ bá gbàgbé one day ikọ́ Ikọ́ gbàgbé yẹ gbàgbé. ẹ̀yin àfa ẹ̀yin ìmọ̀mù ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin balẹ̀ balẹ̀ ẹ̀yin mọ́gàjìmá ẹ̀yin káṣí chairman bẹ́ẹ̀ bá gbàgbé one day ikú ikú jọkàn yọ gbàgbé. ọgbàgbé. Wa'alam bi anna al-mawta laysa bighafilin amman ghafal. àfa yìí bàbá. ikọ́ gbàgbé bí wọ́n bá gbàgbé kó kù ikọ́ gbàgbé ikú kó wọ́n pa ọ́ àgbàgbé kó wọ́n pa ọ́. wọ́n gbàgbé má bọ̀. Aina al-jabbaratul akasiratul akasiratul. وما بي من خير آمين. ولكنني عبد ظلوم كما تدري آمين. سترت عيوبي كلها عن عيونه عن عيونه. والبستني ثوبا جميلا من الستر آمين. إلهي يا رحمن يا سامع الورى سامع الورى أجب لي بدعواتي ويا كاشف الضر. فأنت رجائي في الأوائج كلها وأنت الذي تؤتي الأنام بلا ستر. فما لي وكيل غير أنك إنني لابد ذليل يا مفارج لليسر. وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم كل حاجات في الصدر. بسطت يدي أرجو القبول ورحمة ونجل أبدا من همومي ومن فكري ونفسي عيني ذات أرني وفي عيوني جميل خلقك التعود مؤتلا. وكدد يد الأعداء عن سوء فعله وسلط عليهم من يكيهم من الوبلا. ويامه إلى المسكين ملجأ خايف ويا سالم الملهوف سولك أسلا. وتجعل قبول القول والفعل والمنى لنا منك من خلق لجمعهم كلها لنا منك من خلق لجمعهم كلا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. àti bọ̀tán ò ní bá ayé lẹ́ẹ̀kan náà. ọ̀hún tí kálukú ọmọ abá kálukú lọ́tọ̀ọ̀tọ̀ náà ni. akramakumullah. àfa tó ga. ẹ ní sí àgbákò sì ní sẹ́yìn. Allah. ẹ dákun jama. ẹnbẹ bá lo ayé kan tí wọ́n fi ń ṣe àṣàlátù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ọ̀ bá ti rí báwọn rí i ṣe mọ́ eba tiẹ̀ ti bá òun. àtibọ̀tán tiẹ̀ ti bọ́ ọ̀nù kò nídìí à ń tọrọ mọ́.
Allah kubar. Allahumma salli. Allahumma salli. àwọn èèyàn máa ra nàbì fẹ́ púpọ̀ o. Allahumma salli. kọ́ra wọn ò lè tẹ́wọ́ dáadáa. àti bọ̀tán ni. wọ́n wá tẹ́wọ́ wọn harahara. ẹlòmíì ò tẹ rọwọ́ tẹ́ rárá. ẹ̀yin iman wọ́n sì ń yà yín o. wọ́n wá. wọ́n wá lónìí. wọ́n ètí ìdè. ẹ dákun ẹ tẹ́wọ́ dáadáa ni. Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin. wa ala alihi. wa ala alihi. wa ashabihi. wa ashabihi. wa sallim. wa sallim. asalatu di méjì. akramakumullah. Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin. wa ala alihi. wa ala alihi. wa ashabihi. wa ashabihi. wa atibaihi. wa atba'ihi. wa sallim. wa sallim. ẹ bá ń sáámi aláriwo lẹ́ẹ̀mẹ́ta. amiina. amiina. amiina ya Allah. mo kí baba wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ Aláàfin lápapọ̀ káfàtàn. láyé kù síbì kan. yọmọ ìyàwó lẹ́nu pé ìmáàmù mọ̀ọ́kọ́ kí. bẹ́ẹ̀ ni baba. tí baba wa Aláàfin Ọ̀yọ́ sì ń bẹ lórí ìtẹ́ wọn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ọba bá lórí gbogbo nǹkan. bẹ́ẹ̀ ni. akramakumullah. òjò pàṣẹ kẹrẹ dé ọmọ Àtìbà. ayakumullah. wọ́n bá lórí gbogbo nǹkan lóòótọ́ àmọ́ tó bá dìgbà tí baba wa kábíyèsí náà bá kọ́rọ̀ rẹ̀ síwájú Ọlọ́run yóò tó lẹ́yìn ìmáàmù. pẹ̀lú ògo Ọlọ́run. masha Allah. ìmáàmù ni ó líìdì wọn déwájú Ọlọ́run. ìmáàmù sàgbà president. ọ̀sàgbẹ̀. ìmáàmù yìí ṣẹgbẹ́ gọ́vnà. gọ́vnà bó o ní sàlẹ̀ yàn yín. ìmáàmù yìí ṣẹgbẹ́ àwọn ọba. baba wa ìmáàmù àgbà alekun kun ara àlàáfíà ara àti ń gbódò tì í baba inú yóò dùn ẹ sì gbádùn ní ìmí Ọlọ́run kalẹ̀ lálẹ́kùn ọlọ́mọba sí baba ìmáàmù àgbà. àmín. àmín. alekun fàyàbalẹ̀ ọlọ́mọba sí baba ìmáàmù àgbà. àmín. látọ̀dọ̀ baba ìmáàmù àgbà baba Nayibi baba Mufasiru àgbà lọ́yọ̀ state baba wa Sẹ́kì Ládàáni chief Ládàáni lọ́yọ̀ state baba wa Ajánisi àgbà lọ́yọ̀ state ní Ọ̀yọ́ ń bí. kọ́dà Mufasiru àgbà lọ́yọ̀ ní. ó fi wá kárí gbogbo àwọn imam all of imams. ayakumullah. látòkè délẹ̀ akíkíkí akáwọn ìmáàmù ọlọ́gbọ̀n ẹjọ́ àwọn ìmáàmù ọ̀rọ̀ tìbí bẹ́ẹ̀ni. àwọn ìmáàmù básájìmọ̀ kéréje àwọn akáwọn ìmáàmù ọlọ́gbọ̀n ẹjọ́ mo ti wílẹ̀ kan wọn náà ní Ramadan náà làwọn máa ń ṣiṣẹ́ masha wọn Allah. làáfà láyé nǹkan ní máa ń kírun fún wa ní faranda wa ní báwo ẹ báyìí ti tán ọ̀dà sẹ́lẹ̀ nu. gbogbo àwọn ìmáàmù bẹ́ẹ̀ akí wọn. àkí àwọn náà. Allah kubar. mo wá darí sọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa bàbá wa kábíyèsí aláṣẹ èkejì òòṣà kábíyèsí o kábíyèsí o. àfiyèsí. bàbá wa ọmọ dáadáa tí dáadáa gbọ́dọ̀ tán lé ẹ̀ masha Allah. ẹ̀yin náà bẹ́ẹ̀ tí tó máa kì wọ́n ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ọ̀gbọ́dọ̀ sí tọ̀ ọlọ́run bá fi wọ́n lẹ́yà balẹ̀ àti bàbá àtìlú ọlọ́run dákun ọlọ́run báwa ṣe wọ́n dọ́gba. àmín. má jẹ́ kí bàbá wa kábíyèsí ó gbóná mọ́ lù ú. àmín. àmín. má jẹ́ kí ìlú ó gbóná mọ́ ba. àmín. má jẹ́ kí bàbá ó kọ́ tìlú. àmín. má jẹ́ kí ìlú ó kọ́ tọba. àmín. àtọba àtìlú má jẹ́ ó gbóná mọ́ra wọ́n jẹ́ ó kọ́ tara wọn. àmín ya Allah. àmín mẹ́ta. àmín. àmín. àmín ya àmín Allah. ya Allah. alábẹ́ tí bàbá wa kábíyèsí gbogbo àwọn olóyè lábẹ́ bàbá ọ̀tún bàbá olóyè olùkọ́sì bàbá wa sàmù bàbá wa
Agbákin. Agbákin. All right. Baba Balógun. All right. Baba Basọ̀run. Esa. Aginiku. Akiniku. Akẹ́wọ̀n náà. Baba wa Yesa. Yesa oyè. Akẹ́wọ̀n náà. Tọ́ àwa kí o baba wa kọ́ Abọ́bapẹ́. Akẹ́wọ̀n náà. Ọ̀dọ̀fín. Abáwọ̀ Ọ̀dọ̀fín. Ọ̀dọ̀fín. Akẹ́wọ̀n náà. Baba wa Alápinni. Akẹ́wọ̀n náà. Masha Allah. Àtàwọn àtàyè wọn Ọlọ́run ní bàkan jẹ́ mẹ́. Àmín. Àmín ya Allah. Ẹ bá ń sábẹ́ torí Ọlọ́run. Àmín. Àmín. Ẹ̀yin obìnrin akìyìn púpọ̀ gbogbo yìí làdúrà yín ó gbàjọba yìí lọ. Àmín. Ẹlẹ́ kúkú lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Kúlù wà láwọn onídìí kan. Naam. Àwọn àfáà wa ni wọ́n kú ní. Bàbá wa Alhaji àgbà. Rahimahumullah. Àtàwọn tó bí bàbá. Rahimahumullah. Bàbá Lágége àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá Àgbàlagbàjì àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá Kòkèkò béèrè àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá Oníwàsí àgbáyé àtàwọn tó bí wọn. Rahimahumullah. Àfa àjọngọ́lọ̀ Sùfìánù Sòrí àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá wa nídìí ọdẹ àfa wa Dárábì àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá ní Godofu Sọtafu Màlẹ́fù Kútìjìfù Nuwakọ́fù Yèrèfù àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá wa Alábìkan àtàwọn tó bí wọn. Rahimahumullah. Àfa nsàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní ìsàlẹ̀ àṣà sàlẹ̀ egúnníyà ìsàlẹ̀ kókò àtàwọn tó bí wọn. Rahimahumullah. Bàbá wa Bàdéǹdè àfa wa àgbà ẹlẹ́yẹlé àfa àdìọ̀dán bàbá wa Tẹ́rẹ́ àfa wa àlìyọ́mọláyèmí ni bàbá wa Sàláàtì àfa àkàtìbí àfa Kútìbí àfa àgàkà àfa àbáni gbogbo yín wọ bẹ́ẹ̀ àfa àláàyá àtàwọn tó bí wọn. Rahimahumullah. Ṣé bọ́lá ló ṣe wọ́n ní gbinigbini ká gbìyàn sójú ọ̀nà Muhammadu. Sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ìjù ká gbìn sún gbẹ̀ngàn. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini ká gbìyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn Léwu rẹ̀ jáwọ́ lè ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní bágun tàjà wọlé kò lè lò bọ́mọ níyàn jáwọ́ lé ọ̀dọ́ ni. Muhammadu ọ̀rọ̀ lọ́rùn jù ká gbé ṣùgbẹ́gẹ́ lọ. Léwu rẹ̀ jáwọ́ lè ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní bágun tàjà wọlé kò lè lòyàn bọ́mọ níyàn jáwọ́lé wọn lọ́gọ́ bí ẹran. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Bàbá wa Alhaji àgbà. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Bàbá Lágége. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Bàbá Alágbàjì. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Ọlọ́run má ṣe wà gẹ́gẹ́ bí ẹyẹ ò lẹ́sàn tí ọ̀sán ìyá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sẹ̀ yìí. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Àbẹ̀wò jẹun tán àṣẹnu mírí àṣẹnu mírí bádì ẹ̀jẹun tán àfẹnunù lè. Ọlọ́run máa ṣe wá lálàyé mórí. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini káfíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Ọlọ́run má ṣe wà gẹ́gẹ́ kẹwì. Ọlọ́run má ṣe wà lọ́mọ burúkú ọmọ tí ọgbọ́ ti yá pẹ̀lú bàbá sátì àmà
bò wá lọ́mọ bànújẹ́. Jamali Sèrè nílé ayé. Ádámà sèrè nílé ayé. Àbúrò àti Sèrè nílé ayé. àgbáyé Sèrè nílé ayé. A lọ sí lọ́tàn àbọ̀ ti bọ̀. Gbogbo ẹ̀ ló sì yọ lára wọn. Ọlọ́run ló ṣe wọ́n ní kìnnìkìnnì. Káàkiri sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ọ̀rọ̀ wọn lọ́rùn jù. Kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Wùlà ní èdè Ilẹ̀ mú wa bú àní ẹ̀kàwé níwọ̀n ẹ̀sọ́ níjà agbọ́pẹ́ ti kàwé àmọ́ kò sí. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Àgbéyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. Bismillahi qul huwallah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Àmín. One day. Ó sì mẹ́. akọ́lé wá sí wa ní ìlọ́sàn yìí ọjọ́ kan ẹjẹ́ mi ọ̀sán Yorùbá torí àwọn tí ò gbé èbó ọjọ́ kan One day. one day. Ẹ̀yin iman. Ọjọ́ kan la wáyé. ọjọ́ kan la wáyé bàbá. Tọ́sí ẹ bá rí ká o. One day. ọjọ́ kan náà ni tára alẹ́ ara alẹ́ kìíní ń ké sára alẹ́ kejì pé wọ́n mọ̀ bímọ. Ọjọ́ kan la gbéyàwó. ọjọ́ kan ni bàbá pọ́n ẹkún náwó ní o. Congratulations. ẹ̀yin ìyàwó ní mẹ́ni o. One day. ọjọ́ kan náà ni. Ẹ dákun jàmá. Ẹ̀yin iman. wọ́n ń dáhùn. Ọjọ́ kan lẹ dá dúró. ọjọ́ kan náà dágbó bẹ́ẹ̀ ni. One day. ọjọ́ kan òun náà ni kò ní kọjá ọjọ́ kan bàbá. Masha Allah. Àfáà yìí. ẹ ní sí àgbákò sì ní sẹ́yìn. Ọjọ́ kan ni wọ́n pe ẹ pẹ̀lẹ́ òní. la ilaha illallah. One day. tí náà ó dilẹ̀ lẹ́yìn asusu jẹ. One day yìí. bàbá. Ẹ ń lọ pọ̀lọpọ̀ ayé àfà làwọn ayé ti gbàgbé ẹ̀. wọ́n gbàgbé ọjọ́ kan ni wọ́n gbàgbé ẹ̀ wọ́n ò rántí ẹ̀ mọ́. Àfà yìí. bàbá. Ìwọ̀n jẹ́ kálukọ́ kọjá yìí ẹ̀. kálukú wa ń kọjá méjì èpìlì kálukú ń kọjá sọ bàbẹ́. Àwọn president wa Nàìjíríà wọ́n gbàgbé one day. wọ́n gbàgbé ọjọ́ kan péjọ́ kan làwọn débẹ̀ Ọjọ́ kan wọ́n débẹ̀. ọjọ́ kan wò ní sí mbẹ̀ mọ́ bí wọn bá kú wọn sì gbà lọ́wọ́ wọn. President Nàìjíríà olórí wa Nàìjíríà ọjọ́ kan ló wáyé. ọjọ́ kan ló dé. Ẹ bá rí ká o. báríkà o One day. ọjọ́ kan náà ni bàbá wọ́n ti pè é fún tálíkà náà wọ́n pè é fọlọ́wọ́ kọ́dà wèrè tí ń rìn lójú títì ìjọ kan náà ni. Ẹ̀ńjọ wọn bí president wa ń gbà wọ́n sọ wọ́n lóko kò sí president mbẹ́. sí pírẹsidẹ́ǹtì ń bẹ ayé nìyí ti dé bá. Àfà yìí. ẹ ní dàbọ̀. Ẹ̀ńjọ president ó dé bẹ́ẹ̀ one day. ọjọ́ kan náà ni bàbá ọjọ́ kan náà ni ó sì kú òun bẹ́ẹ̀. Ẹ dákun jẹ̀mọ́. Àwọn gọ́fúnẹ̀sì wa ní kú Nàìjíríà bí. Ọjọ́ kan wọ́n dáyé. ọjọ́ kan wọ́n dáyé one day. kò sí gómìnà nínú ọkọ̀ wọn jọ Ìyàn wọn sọ wọn ló kọ láyé wọn àfi gómìnà wọn bẹ́ẹ̀. ò fi gómìnà sí ayé Ìgbà tí gómìnà dé bẹ́ẹ̀ one day. ọjọ́ kan náà ni. Àwọn sínítọ̀ wa Nàìjíríà àtàwọn tó wà ní House of Rep, House of Assembly, Council Chairman. Ẹ dákun jàmá. Akramakumullah. One day. ọjọ́ kan náà ni kọ́dà àwọn ọba. Àwọn ọba yé látòkè délẹ̀ Látòkè délẹ̀. ọjọ́ wọn bí wọn ò fọba kún. wọn ò fọba kóyún ni. Nígbà tó bá dé bẹ́ẹ̀ one day. ìjọ kan náà ni bàbá kọ́dà ni ó dérí ipò mọ́mù lónìí. Kàkẹ́ ànábì akérèmọ́kànláwù. ẹni tí ń bẹ láyé ìmáàmù lónìí. ìjọ kan ló débẹ̀. Nígbà wọn bí wọn fi ìmáàmù kókó rẹ̀. rárá. Níjọ́ tí ìmáàmù ó dé bẹ́ẹ̀ one day. ìjọ kan náà ni pé máa wá ṣáájú fún wa ìjọ kan ni ò sì ní sí bẹ̀ mọ́tẹ́lómi ó dùn mí ń bà rí. Masha Allah. Gbogbo wa látòkè délẹ̀ one day. one day náà ni president àwọn imọ̀ ní ìjọ kan ló débẹ̀. One day. wá ìjọ kan náà ni ìjọ kan ni ò ní sí bẹ̀ mọ́. Secretary one day. ìjọ kan náà ni PRO. Treasurer one day. ìjọ kan náà ni. Kàkẹ́ ànábì Akérèmọ́kànláwù. ọjọ́ mọ̀dáyé one day. one day ìjọ kan náà ni.
ní ọdún sọ mi ló kọ Usmanu sọ. kò sí Sanusi Kò sí Sànú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èyàn lè máa jẹ́ sẹ́wù rí àmọ́ kò sí Sànú bẹ́ẹ̀. nígbà Sanusi wọn dé tẹnìkan jẹ́bẹ̀ rí Ayin. ẹnìkan jẹ́bẹ̀ ṣáájú rí. káwá bọ́lọ̀ wọlé Sanusi wà gbà rárá àkọ́kọ́ náà ni gbogbo nẹ kọ́ra gbogbo ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ kọ́ra náà ni. lágbàáyé bẹ́ẹ̀ ni bàbá àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni kàkẹ́ nàbì Bàbá. níjọ Sanusi wọn náà ó dé bẹ́ẹ̀. one day ìjọ kan náà ni ìjọ kan náà ni àfàtọ́gà ẹ ní sí òkò akramakumullah. ìjọ wọn bí wọn náà Umaru wọn sọ. pẹ̀lú ògbó ọlọ́run kò sí kàkà kí ìjọ tó ọ̀dà yìí one day. ìjọ kan náà ni wọ́n sì kó ń bẹ́ẹ̀ nígbà wọn sọ ọ ló kọ Umaru wọn sọ. bẹ́ẹ̀ ni bàbá àfà yìí akramakumullah. ìjọ tí kàkà kí ó dé bẹ́ẹ̀ One day. ìjọ kan náà ni. ìjọ kan náà ni la ilaha illallah. Abdul Fatahi akramakumullah. ìjọ tó wáyé one day. ìjọ kan ìjọ ni kan ni. ìjọ tó wọn sọ ọ ló kọ Abdul Fatahi wọn sọ. wọn ò fi Bẹ́ẹ̀. jẹ́jẹ́ sí nígbà tá a fà jẹ́jẹ́ ó dé bẹ́ẹ̀ Bàbá. one day ìjọ kan ni la ilaha illallah. a'udhu billahi minash shaitanir rajim. one day. àfọwọ́dé. bismillahir rahmanir rahim. ha wa bihi nasta'inu rabbi zidni ilma. ẹ sọ fún gbogbo ìjọba Nàìjíríà gbogbo àwọn alágbára àwọn aláṣẹ Nàìjíríà ẹni wọn rí mẹ́bà one day. ẹni wọ́n máa rántí ọjọ́ kan tí wọ́n débẹ̀ one day. ìjọ kan bàbá ìjọ kan náà la ni ilaha illallah. ọjọ́ kan là á doyin ọjọ́ kan là á jádùn. àfọwọ́dé. akramakumullah bàbá lágbájá ń bẹ one day náà ni. ìjọ kan náà ni lágbájá ò sí mọ́ ìjọ kan náà ni lágbájá kò sí. paradí ń tààrí mọ́ one day. ìjọ kan náà ni kò a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run o bismillahir rahmanir rahim. ọlọ́run o. wa bihi nasta'inu rabbi zidni ilma. ẹ wo àwọn alálùbáríkà èèyàn àwọn àfa àlálá tó ti wá tún ayé ṣe ńjọkàn wọn wá one day ìjọ kan ni ńjọkàn láàrin wọn mọ. ìjọ kan láàrin wọn mọ́tò di ẹ̀mọ̀ pẹ̀lẹ́ o àwọn tá a bá ń bẹ àwọn tá a bá àwọn tá a bá ń bẹ bàbá tá a àwọn gbọ́ tá a nù gbọ́ wọn. àwọn tá a gbọ́ àwọn rí tá a gbọ́ ń bẹ nù wọn. àwọn wọ́n tó ti- lórí pa ní- àwọn tí ò ní wọ́n wá wọ́n sì lọ náà ní one day one day. ìjọ kan náà ni ẹ wọ àwọn olówó àwọn enípò àwọn Nàìjíríà eníkò ẹja mọ àwọn ti tòsí ẹ má ti jà mọ ti jìnnà. ẹ má jà mú ti jìnnà ká mú ń tòsí. bàbá wa Abubakari Dr. Abubakari Olúṣọlá Sàràkí ti lọrin ńjọkàn lọ wáyé ìjọ kan lọ wá Abubakari ló pẹ bẹ́ẹ̀ ni afa yìí bàbá Ayé- nígbà Sàràkí ó débẹ̀ one day ìjọ kan náà ni afa yìí ẹ ní dààmú. nígbà Sàràkí ọfà yẹlẹ one day. ìjọ kan náà ni tọ́jọ́ kan tí ọ̀wá jọ kan fún kálukú. ẹ wo General Abdulkarim Adisa ọlọmọsàbà kẹwàá wọn àmín nígbà tó dáyé one day one day òun náà jẹ gómìnà lọ́yọ̀ọ́ mi rí bẹ́ẹ̀ ni nígbà tá Adisa ọfà yẹlẹ one day la ilaha illallah. gómìnà wa nakuma Alhaji wa Muhammad Al-Awwal ọlọmọsàbà kẹ àmín. nígbà tí Muhammad Al-Awwal dáyé one day nígbà tí ọfà yẹlẹ one day ìjọ kan náà ni kò ní yẹ lẹ́yìn ìjọ kan o. àfa yìí bàbá Ayakumullah. Adédìbú Ìbàdàn bàbá dáadáa ọlọmọsà kẹ àmín. nígbà Adédìbú dáyé one day ìjọ kan ni nígbà Adédìbú ọfà yẹlẹ one day ìjọ kan náà lọ́ọ́ fayé lẹ̀. Abíọ́lá Haji Masudi samari Ọlọ́run yẹ dáadáa kásìmá kásìmá wo kò dáyé one day ìjọ kan náà ni nígbà Abíọ́lá fàyẹlẹ one day ìjọ kan náà ni òsì mọ́. wọn máa ń ké báwọn eléyìí ní bá lọ nǹkan ó ṣe Nǹkan ó ṣe, nǹkan ó ṣe ogun ọmọ wọn sì ìyàwó. lọ fín Nàìjíríà sì gbàgbé nǹkan wọn kan ò sì ṣe ayé gbàgbé wọn. bàbá. ayé sì gbàgbé pé wọn ti wọ́n wá ayé gbàgbé wọn bí gbòdì ó rà tó dání. a'udhu billahi minash shaitanir rajim. gbogbo ẹni ayé rántí lónìí bí rẹ eléyìí kí one day ǹjẹ́ wọ́n mọ̀ rántí àbí wọ́n gbàgbé rẹ àbí wọ́n gbàgbé. bismillahir rahmanir rahim. gbogbo àwa là ń bẹ́ẹ̀ lónìí ẹ lọ rántí one day ẹ rántí ọjọ́ kan bẹ́ẹ̀ bá rántí ọjọ́ kan kò ní sí wàhù. kàkẹ́ nàbí tó jòkó jẹ́ yóò rántí. àwa là ń bẹ́ẹ̀ pò lónìí tá a bá ṣe ló ṣe one day ẹ rántí ẹ. bá rántí. Ah! a'udhu billahi minash shaitanir
nàìjíríà yẹn tó ń pè ní controller general of custom ẹ bá wọn rántí one day sir. wọ́n rántí one day péjọ kan làwọn débẹ̀. La ilaha. IG inspector general of police ọ̀yìn ọ̀rẹ́ mi Alhaji Abubakar máa rántí one day. kọ́ rántí one day. Haji Mustapha náà ti lọ bẹ̀ ń jò ní. bẹ́ẹ̀ni ẹ̀yin dẹ̀rọ̀ àwọn náà débẹ̀ ń jò ní. àwọn náà débẹ̀ ń jò ní wọn ò sí ń bẹ̀ mọ́ lónìí. controller of civil defence ẹ máa rántí one day. wọ́n rántí one day. controller of immigration ẹ máa rántí one day. ẹ dákun jẹ̀mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní senator yẹn yẹn láti rí senate president ẹ̀yin tẹ̀ speaker house of rep ẹ máa rántí one day. ó ti sàwùsù náà. a ti ń ṣe. أعوذ بالله من الشيطان الرجيم ẹni ó dáa fún láyé kọ́ máa rántí one day. بسم الله الرحمن الرحيم ẹni tí ò jẹ́ nǹkan kan nú ayé máa rántí one day. وبه نستعين رب زدني علما. ẹni tí máa sábà fi one day dá sáà tá a bá lẹ́nu wọn. Naam. ọlọ́mọ àbùkù àlùkí àmọ́ wọn. آمين. baba wa gba almarhum fadilati sheikh al-alimul allama waliyyu min awliya illah baba wa al-sheikh al-mubajjal al-kabir al-fadil ẹnu ẹkọ àgbàlagbà wọn tó bi lẹ́nu yìí ni ọgbọ́dọ̀ tóbi. ahmad ar-rufai inda salati. تغمد الله برحمته. àmín. آمين. ta'ala anhu. آمين. wọn ni káwọn al-yawmu la yawmayn ọjọ́ kan. al-yawmu la yawmayn ọjọ́ kan náà ni. al-yawmu la yawmayn al-yawmu la al-yawmu la yawmayn. la ilaha illallah. ọjọ́ kan tí ò ní pé méjì ọjọ́ kan kò ní jẹ́ méjì ọjọ́ kan náà. لا إله إلا الله. baba salati àwọn ni wọ́n dá lásà bẹ́ẹ̀. ani ma dasa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wọ́n gbẹ kẹlẹ́ lọ lọ́wọ́ ani lónìí náà nítorí kò ní dọ̀la mọ bọ́ọ̀lù ó ti rí oní náà ni al-yawmu la yawmayn oní ni kò ní dọ̀la ọjọ́ kan náà kò ní pé méjì. kálukú ọmọ arántí kálukú rántí. ẹni tọ́ bá wá gbàgbé pé ọjọ́ kan ń bọ̀ tí ò ní pé méjì. tó gbàgbé pọ́jọ́ kan jọ kan fóun. àfa yìí bàbá. ọjọ́ kan ń bọ̀ ẹni bá gbàgbé àwọn ní máa fi ìfẹ́ inú wọn ṣe ọlọ́run ìfẹ́ inú làwọn fi sin lọ́hùn. ní wọn máa ń pè lọ́lọ́run a pè fẹ́ inú rẹ̀ lọ́lọ́hùn. ìfẹ́ inú gẹ́gẹ́ ló wọ́n sọ̀dọ̀ ọlọ́run لا إله إلا bí ẹni الله. wọn máa sè àmàtí ẹ̀kọ́ láyé ọ̀hún. àfa yìí حياكم الله. ìfẹ́ ni yọ máa tì í ni yọ máa sè é yọ wá sọ ìfẹ́ inú rẹ̀ dọ́lọ́run yọ sọ́dọ̀ lọ́hùn. ntọ́ba ti pálásẹ̀ pé ó ṣe náà ni my no is capital no. bọ́ba ni ọba àjẹ́ yọba àjẹ́ náà my ni yes is capital yes. bọ́ba ni ọtakú yọtakú bọ́ba ni ọyarí yọyarí náà ni. ọmọ gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ni. La ilaha illallah ẹ wá gbọ́ Kùránì ti sọ̀rọ̀ wọn ẹ yọ ọmọ Nàìjíríà both Christian and Muslim gbogbo wa lọ̀rọ̀ ń bá all wí. of us ẹ já lọ remember one day ká lọ gbà o. bí ọjọ́ kan ọmọ Nàìjíríà báwo ni àwọn akájà fa àwa aláàfáà. àtẹ pastor yóò Christian ẹ jẹ́ ká lọ balance ẹja lọ ká lè balance. kò síbi tá a ti ra wá sí Nàìjíríà àríra wa tì í bì kan. àwọn mùsùlùmí àrí Christian tì síbi kan kírísítẹ́nì ní òrí àwa náà tì í bì ẹ̀yin Christian ẹ̀rọ àwọn mùsùlùmí tì síbi àti kan hara wa lọ́wọ́. ẹ já fi ìdájọ́ ẹ̀sìn ilẹ̀ fọlọ́hún bí tìyín lẹ́sìn bí tiwa ni Ọlọ́run máa yanjú ẹ̀ lálẹ́ èyí ń kìámà dàlí kìámà. ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kí Nàìjíríà ọ̀dà ọ̀rọ̀ àwa méjèèjì. ká lọ balance. èkó tá a so máa já lọ́rùn ní kò gbọ́dọ̀ jọ́ kò sì gbọ́dọ̀ afa yìí orílẹ̀-èdè tọ́lọ̀ ń dá wa sí bí ó dá wa sínú níbi ó dá wa sínú bí ó wù tí ó bí dá wa kírísítẹ̀nì bá ń já ṣáájú mùsùlùmí ọmọ jẹ́gbá kejì ẹ̀ yọmọ jẹ́gbá kejì ẹ̀ bí mùsùlùmí bá ń já ṣáájú kírísítẹ̀nì ọmọ jẹ́gbá kejì yọmọ ẹ̀ jẹ́gbá kejì ẹ̀ ẹ̀tọ́ àwọn kírísítẹ̀nì ẹ má fi dùn wọ́n ẹ má fi dùn wọ́n. ẹ̀tọ́ àwọn mùsùlùmí ẹ má fi dùn wọ́n ẹ lọ́ wọn rántí one day. kálukú rántí ọjọ́ kan. أعوذ بالله من الشيطان الرجيم. bẹ́ẹ̀ni بسم الله الرحمن الرحيم. ما شاء الله. وبه نستعين رب زدني علما. ẹ̀yin ìmáàmù tẹ́sẹ̀ wútúbà ní Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ yín bí kásẹ̀tì kan àmọ́ fẹ́ rìpítì ẹ̀ ẹ rìpítì ẹ̀ ká yóò lè tún gbọ́. kókókó làánà fún adití bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin ìmáàmù wa ní Nàìjíríà ẹ lọ wá wútúbà Nàìjíríà wa èyí tí wọ́n ń ṣe ń kọ́ ẹ̀yin wútúbà tiwa kọ́ tó wọ́n yá lónú. wútúbà tó bá jẹ́ wútúbà Nàìjíríà ni kẹ́ ṣe fún wa náà wútúbà tí èsì tíá ní kẹ́ àwọn bọ́sẹ̀ mímbà ní kẹ́ máa pé ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ lọ kọ́ ṣe Sayyidina Umaru
khalifa ẹlẹ́kẹ̀jì sàdé mahamanu sallallahu alaihi ó wasallam. máa rìn kí lálẹ́ àwọn tí yà ń jẹ àwọn tẹ́bi ń pa àwọn olùdarí ni bí kánsẹ́lọ̀ rìn wọ́n gbé bí sàmù bá rìn kílẹ̀ wọ́n jí gbé tí wọ́n ń sọ ládùúgbò tẹ́lẹ̀ kí gómìnà ọmọ rìn kí ní nàìjíríà yìí wọ́n jí gbé ni wọ́n gbé pátápátá sẹ́ni tó túbà tiwa kọ́ tó ń ti pa. afawa alhaji wa imamu wa abdulwahid adebari ẹsẹ jọmọ kọjá gba náà ayakumullah one day one day bí a ń lọ nù. allahu akibar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alabik وبه نستعين رب زدني علما. asaju ada muhammad sallallahu alaihi wasallam. kí ayé àti mẹlẹ́wọ̀n rẹ̀ wọ́n náà kí n gbọ́. أفرأيت من اتخذ إلهه هواه la ilaha. وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. àbá àtọ́gà ọlọ́mọdé yìí dára yín. ọlọ́ọ̀lẹ́rì ànábì أفرأيت من اتخذ إلهه هواه. ǹjọ́ rí àwọn tó mú ìfẹ́ ẹnu wọn lọ́lọ́run sọ dá wọn mọ̀ tí wọ́n mú fẹ́nu lọ́lọ́. ò rí àwọn tó mú ìfẹ́ ẹnu wọn lọ́lọ́run. ayọ̀ ọ̀dọ́ أفرأيت من اتخذ إلهه هواه. bí ọba fi bí pààyàn yóò fi pa á náà ó bẹ̀ ní. fi pa náà ni a ní kí ni ó ṣe. àfa yìí bàbá bí ọba fi bí ebi pàlú yé pàlú náà bàbá ní. fi àjẹ إلهه هواه. bàbá ti débẹ̀ tẹ́wọ̀ ìfẹ́ pé bí ń pẹ nìkan ìyá ń jẹ nìkan kọ̀ọ̀kan wọ́n. kí kọ́sà máa dá fáwọn. àfa yìí إلهه هواه. bọ́ba yẹn kọ́ sáyìn chẹ́ẹ̀kì káwọn òṣìṣẹ́ oró oṣù gbà láti 25 oṣù yọ̀ọ́yà lè bọ́ọ̀sù kejì ọ̀bá wọn di 4 7 kò ní retí báwọn kan bẹ owó bára ọkọ̀ ní. bíi mọ́sákàntì tí. أفرأيت من اتخذ إلهه هواه. ẹ̀bàrà ayé tá. أفرأيت ẹ̀bà من اتخذ إلهه هواه. orí àwọn tó mú ìfẹ́ nu wọn tí wọ́n sọ ọ́ wọ́n sọ dọ́lọ́. fẹ́ ẹnu dọ́lọ́. a ní my no is capital no. yes. my yes is capital yes. ọ̀rántí one day. إلهه هواه. àfa yìí Baba. tó yẹ kó bí rẹ̀ léèrè kí sẹ́bi tó ń wọ́n ṣe bàbá òun débẹ̀ rí. bàbá ẹlòmíì ò débẹ̀ rí. ṣé bàbá rẹ débẹ̀ rí. Òun àti àkọ́kọ́ bí bẹ̀rẹ̀. bàbá rẹ bá débẹ̀ sí bàbá rẹ ti débẹ̀ rí. all right. sáwọn lóye ilé bàbá rẹ sí bẹ́ẹ̀ ti máa jẹ́ lọ́lẹ̀ yìí lò sẹ́lẹ̀ yìí nàlẹ́ ti máa jẹ́ lọ. أفرأيت ṣé ilé yìí nàlẹ́ ó ti máa mọ́. أفرأيت من اتخذ إلهه هواه. ẹ̀bà àfa yìí Baba. sẹ́lẹ̀ yìí nàlẹ́ ti máa jẹ́ lọ. ṣé máa jẹ́ lọ. kàkẹ́ nẹ́bí. Baba. ọlọ́run ò rí gbogbo àwọn tó mú ìfẹ́ nu wọn tí wọ́n sọ ọ́ dọ́lọ́hún. àfa yìí bàbá kò fi tó yẹ kàn. kí lọ́kàn. my yes is capital yes. ẹyin kọ́sà máa dá fóun lọ́n tiẹ̀. òun nìkan ni mẹ̀kúnnù ọba àmọ́ kú sọ́ọ́lẹ̀ Kò sí títí. ntọ́kàn. kí lọ́kàn. àfa yìí bàbá nàìjíríà bá ọmọ fèrè sangbó. òhóhó hoho ẹ bá máa rìn nàìjíríà. gbogbo títí nàìjíríà yìí bá di kòtò kó di kànga kọ̀ọ̀kan. mọ́tò ọba àjà gálọ́bù ká sọ hoho ọ́ la ilaha illa. أفرأيت من اتخذ إلهه هواه. kàkẹ́ nàbí. ọlọ́mọdé yìí dára yín. àfà kí ló pé. أفرأيت one day. من اتخذ إلهه هواه. Allahu akbar. àfà tó ga. ẹ ní dààmú. àwọn tó sọ ìfẹ́ nu wọn bí dọ́lọ́. wọ́n sọ fẹ́ ẹnu dọ́lọ́hún. Mọ kí Kùránì bọ̀ àfà. وأضله الله على علم. wọ́n àdọ́lọ̀húnlọ́wà lákìlímì àdọ́lọ̀húnlá kìí pọ́lọ̀ nù wọ́n nìyí. èyí ṣe kó nù wọ́n látù síbò وأضله الله على علم. ọlọ́run máa ma fi wọ́n lẹ̀ sínú mọ̀tọ́láwọ̀ àfà sínú mọ̀rídìrìdì tán pè ní mọ̀jì. ìmọ̀jákujáku tí wọ́n tọ́lù kọ̀ péré kẹ̀kẹ́ àwọn ni. sínú àfà sínú mọ̀jáku tọ́lù péré àwọn pé ìmọ̀já tí ọ́ tí wọ́n ń gbé. ọmọ ma fi gómìnà abẹ ó fi wọ́n lẹ̀. ó fi president. أضله الله على علم. àwọn tó wà láwùsọ̀ pẹ̀lẹ́ ọlọ́run máa ma fi wọ́n ọmọ ọmọ lẹ̀. fi wọ́n lẹ̀. أضله الله على علم. àwọn tó wà ní house of senate ọmọ ọlọ́run máa ọmọ ma fi fi wọ́n wọ́n lẹ̀. lẹ̀. أضله الله على علم. ẹni tó jẹ́ president nàìjíríà ọlọ́run máa pàtì ń wọ́n ẹ rán. sọ ma ṣe أضله الله على علم. àwọn tó jẹ́ ọlọ́pàá nàìjíríà ọlọ́run fi wọ́n lẹ̀ yóò wọ́n rán. أضله الله على علم. àwọn káṣí chairman nàìjíríà ọlọ́run wọ́n lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. أضله الله على علم. kò sí tọ́jú ọlọ́run fi wọ́n lẹ̀ gbogbo àwọn sọ́jà nàìjíríà ni
Custom migration. Custom ni ọba Civil àdúni defense gan àwọn kọjá baálẹ̀ ni náà. mágàjí ni Mágàjí kò sí tọ́lá lọ́wọ́ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ one day. ọjọ́ kan náà lọ́jọ́ àbá yìí bàbá wákàtí mà lásàmù èhé ọwọ́ di wọn létí pa ó blọọkì etí wọn pa ọ̀rọ̀ ọlọ́run kò léwu etí wọn ó sì fi ọkàn wọn. níjọ́ la ti gómìnà wá sí gómìnà wá sí láì ṣe pé ẹbẹ ní ilé láti lè kádìrì inú àwẹ̀ tí ó wà ọwọ́ ó tiẹ̀ ti wá tọ̀ kò ní wá. wọn ràn yẹn wá ní ọ̀fẹ́ etí gbọ́. tí wọn ò lè gbọ́ wá sí máa wọn ò lè ẹ̀ gbọ́ etí wọn ò lè gbọ́ wá sí wọn ò máa lè gbọ́ yóò mọ́ ọ̀nà nígbà wọn pè á sọ̀rọ̀ ìbílẹ̀ mílẹ̀ ní wá sí tí èsè pa àwọn àlè wọn ní ṣe bá bèè tọ́gbẹ̀ wọn. tí èsì àwọn àlè ní ṣe bá bèè tábẹ̀ wọn. wọn ò lè lọ. wákàtí mà alákò lọ́bẹ̀ hẹ́ ó ti di ọkàn àfà ó ti di etí wọn ó ti di wọn lọ́kàn pa wọn ò lè gbọ́ mọ́ ọkàn wọn di. wọn ò lè kò sí níta ilé sọ kò lè nà wọn. kò sígbà táwọn máa retí ìyá Ọlọ́run kí ni ó ṣe. èkó wa èkó kọ́wé lókè bóyá èkó kọ́ wálẹ̀. àbá yìí bàbá kò sí oúnjẹ nàìjíríà bá dẹ̀ ìbá pọ̀. àbá yìí ẹ bá rí mọ́kà lọ ẹ bá má lọ mọ́kà. o jerusalem ọba pọ̀ o maka ọba pọ̀. àbá yìí bàbá ọmọ nàìjíríà ẹ bá máa kí mọ́tò ọmọ gba gbóò láàárọ̀ kọ́mọdé gbóò lọ́sàn-án kọ́mọdé gbóò lálẹ́ kọ̀ọ̀kan wọn. kí ló pé yìí ọkàn wọn náà ti búlọ̀kù wọn ò lè ro tọ́da mọ́. wọn ò lè ro. gàgà nàbí etí o tún wá jẹ́ wọ́n rí nàrọ̀ kẹgbẹ́ nǹkan ṣẹlẹ̀ ọlọ́run láti mú gàgà àti fi dídì ẹ̀kú náà. àbá yìí bàbá àfi gbogbo ablọ́ọ̀kì etí wọn ò lè gbọ́rọ̀ lọ ablọ́ọ̀kì ọkàn wọn ò lè ronú padà àtúwá dí wọn lójú pọ̀ wọn ò lè rí nàdí wọn ò náà. lè rí ntọ́da. àbá yìí bàbá wọn ò lè rí. wọn ò lè rí o. lẹ́yìn èmi ọlọ́run ta ló tún lè fi wọ́n mọ̀nà ọba tí ó fi wọ́n mọ̀nà ni wọn ò mọ ọlọ́run yìí wọn ò mọ ọlọ́run. gàgà nàbí ọlọ́mọdé dára yìí. ẹ̀yin ìjọba nàìjíríà àfàlẹ́ àtàzákàrú rẹ̀ àárín náà ni àrántí ọlọ́run ni àrántí ọjọ́ ìpọ́jọ́ kan bọ̀ ẹ gbàgbé one day ẹ gbàgbé ọjọ́ kan. ẹ gbàgbé one day níjọ́ kan ìjọ́ olówó nàìjíríà ẹ gbàgbé one day ẹ̀yin àfa tẹ̀ ń ba nàìjíríà jẹ́ ẹ gbàgbé one day ẹ̀yin àfọ jìbìtì ẹ gbàgbé one day àtẹni tí ń ba nàìjíríà jẹ́ àtẹni tí ń nàìjíríà ṣe tani ọ̀la àfa nu wọn. kọ̀sẹ́ni tí ò láàfà àfà níbẹ̀ tí wọ́n ti láàfà mùsùlùmí bẹ́ẹ̀ wọn láàfà kírísítẹ́nì. èèyàn níbẹ̀ lẹ́yìn wọn. kọ́mọ kẹ́ máa ń so. ẹ máa ń sọ bẹ́ẹ̀ ẹ bá pa yẹn gbàgbé. èyí ọdún láti ń sasẹ́ fún yín. bẹ́ẹ̀ bá bàjẹ́ bàjẹ́ gbé. bẹ́ẹ̀ bá pa yẹn pa gbé. la ilaha illallah. àtẹ̀yìn àtàbà yẹn rántí ọjọ́ kẹgbàgbé one day. la ilaha illallah. gàgà nàbì. bàbá ẹ wèsì ní fọ. bàbá ti wà láwọn sèmi ìgbádùn ẹ wèsì tán fọ. wọ́n mọ̀ wọ́n sọ báyìí. kò sí tí bọ̀ lókè tí yóò gbà. ayé yìí rẹ̀ tó ní ayé yìí. àwọn sàyè. ebi àti máa kú tá a máa jí náà ni àwọn aka ikú nkógbó yìí lẹ́yìn ká lọlẹ̀ ká tó gòkè. lẹ́yìn ká lọlẹ̀ ká tó gòkè. ẹ̀dá bá kú èlérí ipò ó kú nù nígbà tó bá kú mi ó tó yé ó tún yé padà. lẹ́yìn ká sọ kalẹ̀ ká tó gùn mí lẹ́yìn ká kò ń bí ọ̀kẹ́ ká tó wọ́ bì ká kan. tó bọ̀ mí ọ̀dẹ́ ní. kò sí tí bọ̀ lókè tí yóò gbà. ayé tà wáyé náà láti yẹn ju gbogbo ẹ̀. ẹ bá ebi àti máa kú tá a máa yèrè. wọ́n máa yóò líkù náà ilá dáhàrù ẹnìkan ò lè pa wá básìkò ọba tó kíní kan ò lè pa wá básìkò ọba tó lẹ́nu wọn. ibà kò sí ní tó lè pa wá rẹ. sí tó lè pa wá. ẹ dàpọ̀ èyí imán sẹ́lẹ̀ òtọ́ wa kọ́. lóòótọ́ náà ni. njẹ́ ẹ ti ń bọ́ bùkú aramu gbàmù ó di gómìnà lóye tọ́ bá lọ. àwọn mẹ̀kúnnù náà ní ń gbà lọ. àfa yìí. gómìnà kẹ. ó yẹ tọ̀ àbí ó dá ọ̀nà mélòó ti bá lọ. ọ̀nà níbo àwọn sínísítà mélòó ti bá lọ. àwọn amara wọn pampa. mínísítà mélòó ti bá lọ. mẹ̀kúnnù náà ní ọmọwé. wọ́n ní kò sí tí ń bà kò sí. gbà. kò sí tí ń bọ̀ lókè tí lè gbà. ayé ilé láti dàgbò èrò láti mọ yanjú ẹ̀. a máa kú mẹ́. a sì máa ń dé padà. bẹ́ẹ̀ bá gbọ́ pé àwọn
àwọn kú abẹ́nìkan kú nù àwọn àsìkò ẹ̀ ló tó. àsìkò ẹ̀ ló tó. وما لهم بذلك من علم àmọ́ pé dààmú ayé kan ìdààmú ìlú kan ni àwọn akóbá nìkan náà àwọn tá à ń bẹ́ ń pò tí àgbà kò bí wọ́n kò sí kò lè tọ́jọ́. bá wọn. إنهم إلا يظنون wọ́n máa ń kí ló pé وما لهم بذلك من علم aláǹtà ló fún wọn ní mọ̀ eléyìí pé mi ọlọ́run ò lè pa yín básìkò yín ọba tó alọ́ba yín sọ yín. alọ́ba yín sọ yún àfa olóṣèlú. بذلك من علم ta ló fún yín ní gbẹlẹ ta ló fi ráyà balẹ̀ bẹ́ẹ̀. إنهم kò sí nǹkan kan lọ́dọ̀ wọn إنهم wọn ò gbójúlé nǹkan kan kò sí tí wọ́n ní tó fi wọ́n lọ́kàn balẹ̀ إنهم kò sí tí wọ́n ní tó lè là wọ́n kò إنهم sí tí wọ́n ní tó lè kó wọn yọ. إنهم ilá kiri إلا يظنون wọn jẹ́ nǹkan kan àfọlárùsọ alárùsọ. alárùsọ lásán ni wọn. وإذا تتلى عليهم آياتنا bí wàá sí àfa kan bá gbóná tí máa ń ṣe wáàsí fún ní wọn bá nà wọn lórí ọ̀rọ̀ tí ń ṣe wá tí sí. ń nà wọ́n ń búlẹ̀ alẹ́ ọ̀rọ̀ وإذا تتلى عليهم آياتنا bí wàá sí ẹnìkan bá gbóná tó bá lè tí máa nà wọ́n ń búlẹ̀ alẹ́ ọ̀rọ̀ tí bá ń jà wọn lọ. بينات àfa àti sàlàyé ọ̀rọ̀ wọn pé ọlọ́run bọ̀ Ọlọ́run njọ́ ti kan. wí ní. ما كان حجتهم إلا أن قالوا آتوا بآبائنا إن كنتم صادقين wọ́n ní mo bá dálì kìámà bọ́lọ̀ ń bá ní ẹ̀mú ẹ̀fídẹ́sì yìí wá àwọn sọ fọlọ́ pa wọn lẹ́fídẹ́sì kan àwọn kan kọ́ dàrú àwọn bá ńlá wọn lọ́kọ́ dàrú àwọn bàbá ńlá àwọn ọlọ́kọ́ bílẹ̀ jẹ́. àwọn dàkọ̀ àwọn Awólọ́wọ̀ àwọn jogún ẹ̀ ní. àwọn Akíntọ́lá àwọn Akíntọ́lá. àwọn kìnnìkan wọn jẹ́ ń bẹ̀ wọ́n wọ́n dakọ̀ wọn lọ bẹ́ẹ̀. àwọn táwọn kàkọ́ ẹ̀kẹ́ àwọn eléyìí ẹ náà bí wọn ẹ̀kọ́ lọ bí àwọn náà kí ẹ tó wá bí àwọn. kí ni wọ́n ń tàtún ẹjọ́ lówó àwọn nìkan bí wọ́n léèrè ẹ bí wọn léèrè kí ni wọ́n ń tà tí wọ́n ń lówó. ẹ dákun ta ní sàròyé ta lélẹ́yìí tí ń sàròyé wù rí. one day ẹni tí ń sàròyé ní àyín one day. agbàgbé one day ọgbàgbé níjó rojọ́. ọ̀lànà lẹ́njọ́ kan tí ò ní sọ̀rọ̀ mọ́ insha Allah ọ̀kan lèyàn sọ tí òfin ní sọ mí mọ́. ọ̀rọ̀ tó ń sọ láyé ló ń kà ó ló ń kà bàbá. ọ̀kanjú sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ bá ti sọ tó bá yẹ parí ó bù sẹ́nu. wọ́n búlọ́ọ̀kù láyìn rẹ̀ nù. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ohun tá ń pè láyé ó ṣe ọlọ́run wáyé. ọgbà kan náà ọ̀sán abẹ́rẹ́ mu subhanallah ni wọ́n sọ fún pé kun fi dunya ka annaka garibun máa gbélé ayé bí àjèjì bí àjòjì àjòjì. máa gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé sara bẹ̀ máa gbélé ayé bí ẹni pé sàrà bẹ̀. àwọn abiru sabil abonini àjò kan ọkà dùn nìkan tó sinmi tó sinmi nìkan tó dé tó gate ó ní kó wọ́n jẹun náà. wa'ud nafsaka min ahli al-qabr máa wá dá ẹ̀mí rẹ̀ padà lọ́pọ̀lọpọ̀ gbàm máa bẹ́ mi rẹ̀ sọ̀rọ̀ máa bẹ́ẹ̀ ní ẹ sọ̀rọ̀. ìsàrà yà yín o ọ̀hìn sàrà bí o ara sàrè ni o ara sàrè ni o o sinmi níyà yín ni o èdè bí ọ lọ o. La ilaha illallah. ẹ lọ́kùn jẹ̀mọ́ ìsà kunta fi baytika ọba ń bẹnu yàrá ẹ. báwọn bá ń bẹnu lé rẹ fàáfíìs àìlèk máa sọ ojú rẹ máa sọ ojú rẹ bọ́ ọba ń bẹnu yàrá rẹ. fàáfíìs qalbik ayakumullah máa sọ ọkàn ẹ. sọ ọkàn rẹ sọ ọkàn rẹ má tù ú lẹ̀. bọ́ọ̀ bá tú ọkàn rẹ lẹ̀ yóò tọ́ ní jìkùtì. yóò ràn án níbi tí ọ̀dà. wa in kunta fi baytil ghayrika bọ́ ọba ń bẹ létí ẹsẹ̀ lé bọ́ọ̀ bá ń ẹsẹ̀ bẹ rẹ. létí ẹsẹ̀ lẹ́yìn bóyá lé ọ̀rẹ́ rẹ lọ wà. àbá ń bẹ̀rẹ̀ ní ipò kan tí èsè kò lé bàbá rẹ tẹ jẹ́rú ẹ̀ lé yín rí. kọ́ra ẹ̀ bá jẹ́ rí ọba ti bára rẹ mẹ́ bọ́ ọba bára rẹ bẹ́ẹ̀ fàáfíìs àìlèk máa sọ ojú rẹ. máa sọ ojú rẹ máa ń tó wò. máa nàjú máa ń kéne nǹkan má fẹ́ júmọ́ nǹkan ní nǹkan kan tí èsè tiẹ̀ àyànranjú mọ́ ilé onílẹ̀ mọ́kì ó di tiẹ̀ obìnrin olóbìnrin má pé ó di tiẹ̀ owó olówó mọ́kì ó di tiẹ̀ mọ́tò má pé ó di tiẹ̀. ogun ológun mọ́kì ó di tiẹ̀ fàáfíìs àìlèk sọ ojú rẹ. sọ ojú rẹ. wọ́n yí sẹ́ amusaita bílẹ̀ bá súbọ̀ láyé ilẹ̀ bá súbọ̀ láyé. fọlá tẹ̀ ń tẹ́sẹ̀ ní sọ́ba mama rẹ kẹ̀kọ́ dàrú ọ̀rọ̀ kan pọ̀ dàrọ̀ o. because one day ọjọ́ kan
yọjọ́ kan o. wa iza asbahta bílẹ̀ bá mọ́ bọ́ láyé ilẹ̀ bá má bọ̀ láyé. la fala tantasir masaa má máa rẹ̀ kẹ́kọ̀ọ́ dàrú má sì pọ́ dọ̀. má máa rẹ̀ kẹ́kọ̀ọ́ dalẹ́ o má rẹ̀ kẹ́kọ̀ọ́ dalẹ́ o má ro kan ẹ̀. wa khus min hayatika qabla mawtika La ilaha wọ́n illallah. múnú sẹ̀mí ayé rẹ̀ tètè fi pèsè nǹkan kalẹ̀ ṣáájú kíkó tó dé tọrọ ọmọjọ́ tí ó yá ọmọjọ́ tí ó ọmọ yá. tó ṣe tó ní sèmí mọ́ ọmọ tó ṣe lọ́wọ́ tó ní ọmọ parí. lu aṣọ tọwọ́ tó ní wọ̀ mí mọ́ ọmọ tó sọ kó ṣe tó ní ọmọ rí tó ṣe. sọ tó ní sọ mí mọ́ La ilaha illallah. ọmọ tó jẹ tó ní jẹ mí mọ́ Ẹ́ẹ̀. ọmọ òde tó lọ tó ní lọ tó mí ní mọ́ lọ mí mọ́. ọmọ tó sọ pé ó ṣe tó ní rí sí ọmọ lu aṣọ tó wọ̀ ọmọ yìí tó tó ní sí parí. lọ́wọ́ tó ní rí parí tó ní yọrí tó ẹ̀ ní yọrí rárá. one day. tó yẹ kéèyàn máa rántí nu bàbá. wa min sihatika qabla sakmika sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. anabi múni ní àlàáfíà rẹ tètè fi pèsè gálẹ̀ ṣáájú káàárẹ̀ káàárẹ̀ ó ó tó tó dé dé. bọ́mọ kí yéé ṣe ìbáṣepọ̀ rẹ̀ mí bá ti ṣe kínní ṣe gan òun gálẹ̀ tètè sẹ́ńgbà tó ń bẹ lábarapá. fa innaka torí pé ìwọ fún torí pé rẹ wọ́n gan fún rẹ. la tadiri masmuka gada la tadiri ma ismuka gada Allah. tọrọ ọmọrú ọkọ táwọn ọlọ́wọ́n sọ padà lọ́la La ilaha illallah. ọgbẹni wọn pè lọ́lápẹ̀lẹ́ lónìí ó lè padà dé ni wọ́n máa lẹ̀ kó mọ́ lọ́la wọ́n tí wọ́n lẹ̀ ń pure water. tó ń lápọ̀nlé lọ́wọ́ báyìí. kò lè máa lọ bẹ́ẹ̀. ọgbẹni wọn pè lẹ́nu àdúrà lónìí ó lè padà dé ní ìpè lọ́la wọ́n padà dání wọ́n ṣe pè fún. ọmọrú ọkọ táwọn ọlọ́wọ́n sọ lọ́la sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. la yas'abanna bika لا يسأبن بك الأمل la ilaha illallah. حتى تقص في العمل gbogbo nǹkan bọ́ máa ń tán pè ní one day afa yìí. لا يذهبن بك الأمل lẹ́ẹ̀kìlọ̀ pé لا يذهبن بك الأمل má afa yìí ha ń wọ́n dàgbà wọ́n dàwó. ń wọ́n ní báyìí ń wọ́n ní ti kó bàbá ń wọ́n ní wọ́n dé yín wọ́n dọ̀hún. afa yìí bàbá. لا لك أن تكون afa yìí bàbá. إني mo rí ọ èmi لك أن تكون من الآيات على وجل mo rí ọ lẹ́ni tí ń kájú wáyé mina ayati ala ajali mo rí tọ́ni tí ń kájú wáyé ni ọ mo rí ọ afa ni mo rí ọ lẹ́ni tí ń kájú wáyé ni ọ. وأعلم بأن الموت ليس بغافل أمن غفل afa yìí bàbá. wà lọ lè mọ̀ kí bí wọ́n bá gbàgbé kó kù yìí kó gbàgbé rẹ̀ kó wọ́n pa ọ́ la ilaha illallah. bí wọ́n bá gbàgbé pé one day ikú gbàgbé ikú gbàgbé one day fún wọn náà. ikú gbàgbé yẹ ẹ̀yin gómìnà wọ́n bá gbàgbé one day ikú gbàgbé yẹ ikú gbàgbé. president wa wọ́n bá gbàgbé one day ikú Ikú gbàgbé yẹ gbàgbé. ẹ̀yin àfa ẹ̀yin ìmọ̀mù ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin balẹ̀ ẹ̀yin mọ́gàjìmá ẹ̀yin káńsì chairman alágbó. bẹ́ẹ̀ bá gbàgbé one day ikú tọ́ka yọ gbàgbé. gbàgbé ọgbàgbé. وأعلم بأن الموت ليس بغافل أمن غفل afa yìí bàbá. ikú gbàgbé bí wọ́n bá gbàgbé kó kù ikú gbàgbé ikú kó wọ́n pa ọ́. gbàgbé kó wọ́n pa ọ́. kó wọ́n pa ọ́. خيرا وما بي من خير آمين ولكنني عبد ظلوم كما تدري آمين سترت عيوبي كلها عن عيونه عن عيونه والبستني ثوبا جميلا من الستر آمين إلهي يا رحمن يا سامع الورى سامع الورى أجب لي بدعواتي ويا كاشف الضر